50 megaton ni ó dẹ̀ ju gbogbo àwọn nǹkan jagun àwọn nǹkan adúgbàmù tí wọ́n lò ní first world war àti second world tí wọ́n bá pa gbogbo ẹ̀ pọ̀ ogun àkọ́kọ́ àti ogun ẹ̀kejì gbogbo nǹkan adúgbàmù tí wọ́n lò kò tí gbé ìwọ̀n 5 nínú ìwọ̀n 100 weapon kan tó fẹ́ ṣe wọ́n fẹ́ gbé lọ láti wọ́n fẹ́ gbé kúrò ní 50 megaton yẹn wọ́n tún fẹ́ ṣe nǹkan jagun tó yẹ pé ìyẹn máa ní á jẹ́ 100 megaton 100 megaton tí orílẹ̀-èdè Russia bá ṣe tán bá lórú nǹkan jagun mẹ́yẹn ó ṣe kó jẹ́ pé gbogbo Eastern Europe kó ṣe kíni kó parẹ́ kán má tiẹ̀ ṣe kíni kán má rí mọ́ so ìdí nìyẹn tí àjọ United Nations ló ṣe fi ń pariwo pé kí dẹ́ẹ̀dẹ́mẹ́ làwọn fún ilẹ̀ Russia ò ṣetán láti ju ọwọ́ agbára ẹ̀ sílẹ̀ torí pé ṣáájú ni àwọn àsọtẹ́lẹ̀ kan ti jáde máa ń sọ fún yín ṣáájú ọmọ orílẹ̀-èdè Bulgaria kan Baba Vangas ló ti predict wípé orílẹ̀-èdè Russia pé wọ́n máa bí ẹnìkan tó ń pè ní Vladimir Putin pé wọ́n máa gbé orílẹ̀-èdè Russia lọ sí ibi tó ga jù lágbàáyé pé kò sí orílẹ̀-èdè kankan tó máa dojúkọ orílẹ̀-èdè Russia náà àkọsílẹ̀ yẹn àti àsọtẹ́lẹ̀ yẹn ti wá sí ìmúṣẹ pẹ̀lú àwọn nǹkan jagun tí ilẹ̀ Russia tó ń build tó ń ṣe yìí ìkan tó ṣe dánwò yẹn lọ́jọ́ mẹ́ta yìí ìyẹn ní agbára ó tún fẹ́ ṣe ìmíì ilé tó fẹ́ ṣe ń sin yẹn ó ti ń ṣe lọ́gbọ́n 100 megaton ó tún ṣeé ṣe kí nǹkan kó gbóná girigiri láàrin iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine nígbà tí adarí orílẹ̀-èdè Russia sì ìyẹn tó wà ń bẹ̀ ìyẹn ààrẹ Vladimir Putin ti sọdún náà sí wípé ó ṣeé ṣe káwọn bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ìgbésẹ̀ alágbára tó dẹ̀ máa ṣe kíni tó máa serious gan against Kyiv ìyẹn orílẹ̀-èdè Ukraine eléyìí tó túmọ̀ sí pé bí orílẹ̀-èdè Amẹ́ríkà àti ìjọba ilẹ̀ United Kingdom àti àwọn European Unions kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe support tí wọ́n kó àwọn nǹkan jagun fún orílẹ̀-èdè Ukraine láti máa fi hit orílẹ̀-èdè Russia that is àwọn long range ammunition àwọn nǹkan jagun olóró tó lè rin ọ̀pọ̀lọpọ̀ kìlómítà bíi ATACMS àti bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣe fún orílẹ̀-èdè Ukraine láti máa fi ṣe kíni láti máa fi kọjú ìjà sí orílẹ̀-èdè Russia náà orílẹ̀-èdè Russia ti wá sọ sí láti pàṣẹ ààrẹ wọn ìyẹn ààrẹ Vladimir Putin wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn ti ń ṣe oríṣiríṣi ìṣirò àwọn ìgbésẹ̀ táwọn gbé sìn ni pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní fi ojú sun àwọn ibi kọ̀ọ̀kan àwọn ibi tó ní agbára àwọn ibi tó wúlò àwọn tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè Ukraine táwọn máa ṣe kíni tí àwọn máa ṣe ìkọlù sí torí pé ṣáájú iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Ukraine pẹ̀lú ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà àti UK àti ìyàwó orílẹ̀-èdè alágbára kan tó ń sọ̀pọ̀tì wọn ni wọ́n ti ń fún wọn láwọn nǹkan jagun yìí eléyìí tó dẹ̀ ń ṣe kíni tí wọ́n ti fi ń ṣe ìkọlù sí orílẹ̀-èdè Russia ẹ̀mí gbàgbé gọ́tà ṣe ètò yìí ló di 1015 days tí ogun yẹn ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Russia àti ilẹ̀ Ukraine tó dẹ̀ ń fojú hàn wípé latest info tó wà ń ta last àkọ́kọ́ àwọn ológun orílẹ̀-èdè Russia tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ rìn àwọn ti wọ̀ nǹkan bí 720,880 gẹ́gẹ́ bí mo sọ fún yín nínú last episode wa eléyìí tí aṣèlú ilé tó darí ọ̀rọ̀ Russia àti Ukraine ní ètò tọkùn sí pé ogun yìí ò tí ì dáwọ́ dúró ẹ má dẹ̀ gbàgbé adarí ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n tún ṣe dìbò yàn tẹ́lẹ̀ rí ìyẹn tó ti kọ́kọ́ ṣèjọba yìí ní Amẹ́ríkà ìyẹn ààrẹ Donald Trump tó padà gbogbo orókè sọ wípé káàdì wọn wà lórí àléfà ni pé orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine wọn ní ja ogun yẹn ṣùgbọ́n kò sí lórí àléfà tẹ́gbàdẹ́ gbàgbé ààrẹ Joe Biden àti abilékọ Kamala Harris láti ẹgbẹ́ òṣèlú Democrat àwọn ni wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ nígbà tí ààrẹ Donald Trump tètè gbégbá orókè ó nù máa gbé àwọn ìgbésẹ̀ kan láti dáwọ́ ogun yẹn dúró náà wọ́n máa bó ṣe ètò búra fún tó ẹ̀ṣẹ̀ dìbò yàn ní ilẹ̀ Amẹ́ríkà sí ìyẹn Donald Trump wọ́n máa ṣe ètò búra fún nínú oṣù kìíní ọdún 2025 tẹ́bàdẹ́ gbàgbé inú ọdún 2024 la wáyé náà láàrin oṣù kọkànlá yìí tẹ́bàdẹ́ gbàgbé ètò ìdìbò sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ló wáyé ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2024 tó dẹ̀ padà kéde Donald Trump wípé òun ló gbégbá orókè ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa wo ìgbésẹ̀ tí ààrẹ Donald Trump máa gbé láti rí pé ó stọ́pù ogun yẹn náà wàhálà tó wà nílẹ̀ sìn ní àfojúsùn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Russia láti túbọ̀ hit orílẹ̀-èdè Ukraine pẹ̀lú àwọn nǹkan jagun olóró ẹ má gbàgbé ìgbà tí ilẹ̀ Ukraine tó hit orílẹ̀-èdè Russia recently inú àwọn èèyàn ń dùn oríṣiríṣi àwọn ìkọlù alágbára náà ṣe ṣe débi pé àwọn ọmọ ogun wọn tó tún nǹkan bíi 720,000 wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣègbè sínú ẹ̀ eléyìí tó mú kí ààrẹ yẹn kí ó kàn sí orílẹ̀-èdè North Korea tí ààrẹ North Korea Kim Jong-un ó dẹ̀ fún ní nǹkan bíi 13,000 troops pé kó ló máa fi defend territory ààrẹ nígbà tí àwọn United Nations àti àwọn European Nations náà sọ wípé orílẹ̀-èdè Ukraine náà wọ́n ní orí ọ̀fẹ́ láti ṣe kí ni láti defend
charity wọn ṣùgbọ́n ààrẹ Vladimir Putin ti sọ nínú ìpàdé kan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ilé ìtàmọ̀ sí Connective Security Treaty Organization lè ti pàdé ẹ̀ wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní fi ojú sun àwọn strategic places táwọn máa ṣe kíni táwọn máa ṣe ìkọlù sí this time around ó dẹ̀ máa ṣe kíni ó máa serious gan náà ìgbésẹ̀ tí ilẹ̀ Ukraine wọ́n á gbé ń sìn ni pé àwọn ń gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n join NATO ṣùgbọ́n NATO àti ìjọba ẹgbẹ́ NATO kì í ṣe nǹkan tí ó kàn easy bẹ́yẹn tí ẹ bá gbàgbé mo máa join NATO ó join NATO ló bẹ̀rẹ̀ ogun yìí torí pé tí ẹ bá wo àgbékalẹ̀ NATO wọ́n ṣe àgbékalẹ̀ NATO ní nǹkan bíi ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ní nǹkan bíi around 1949 yes 1949 ni wọ́n ṣe àgbékalẹ̀ NATO pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Canada àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ lẹ́yìn ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì láti gbà yẹn wọ́n dẹ̀ ṣe àgbékalẹ̀ NATO yẹn láti máa watch láti máa gbogbo òṣèṣẹ́ àti ìwàṣẹ́ àwọn adarí orílẹ̀-èdè Russia tó pé àwọn tó máa ń darí ní Russia àwọn alágbára àwọn dictators ni wọ́n so mo fẹ́ join NATO mi ò join NATO propose tí ilẹ̀ Ukraine gbé pé mo fẹ́ join NATO ẹ má gbàgbé pé kò sẹ́yìn ilẹ̀ Amẹ́ríkà ló dẹ̀ dá wàhálà sílẹ̀ Amẹ́ríkà kò rí orílẹ̀-èdè Russia bí ọ̀rẹ́ ọ̀tá wà láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n orílẹ̀-èdè Amẹ́ríkà ó mú orílẹ̀-èdè Ukraine ní ọ̀rẹ́ ally ní Ukraine jẹ́ sí ilẹ̀ Amẹ́ríkà ọ̀rẹ́ ni wọ́n so ilẹ̀ Amẹ́ríkà mú Ukraine gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó dẹ̀ ń ṣe kíni ó ń kọ́ àwọn nǹkan jagun fún ó ń kọ́ bó ṣe máa ṣe nǹkan jagun dẹ̀ ó ń assist ó ń ṣe ètò ìrànwọ́ fún ilẹ̀ Ukraine láti rí pé wọ́n ní arsenal tiwọn láti rí pé àwọn náà ní nǹkan jagun tiwọn tó bá ti òde ìgbàlódé mu so ìdí nìyẹn tí ìjọba Amẹ́ríkà fi ń sọpọ́tì orílẹ̀-èdè Ukraine nígbà tó yẹ pé ìjà wà láàrin orílẹ̀-èdè Russia àti ilẹ̀ Amẹ́ríkà àwọn méjì wọn gba tara wọn tí a bá ń sọ̀rọ̀ nípa pé nǹkan jagun ẹ̀ ń gbàgbé àwọn méjì náà ni wọ́n ní agbára jù and 90% of the nuclear weapon tó wà ní àgbáyé yìí 90% ẹ̀ ọwọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Russia ló wà náà orílẹ̀-èdè Ukraine gbé ìgbésẹ̀ wọ́n fẹ́ join NATO ǹjẹ́ yín rò pé orílẹ̀-èdè Ukraine wọ́n lè rí NATO join nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè Sweden gan tó join àwọn ló join last at least àwọn tó ti wà nínú ẹgbẹ́ NATO ń sìn báyìí wọ́n ti lọ wọ́n ti tó nǹkan bí orílẹ̀-èdè 32 countries tí wọ́n ti join NATO ṣùgbọ́n Ukraine náà fẹ́ join náà tí Ukraine bá ti lè join NATO gbogbo àwọn ọmọ ogun NATO yẹn ni wọ́n máa wà in support ẹ̀ torí pé òfin tó ṣe àgbékalẹ̀ tàbí deal tó ṣe àgbékalẹ̀ NATO ni wípé láti defend ara wọn àwọn ẹni ẹgbẹ́ abánikọ̀yà abánikọ̀ṣẹ́ bí orílẹ̀-èdè Ukraine bá padà lọ join NATO tí orílẹ̀-èdè Russia bá ṣe kíni tó bá ṣèkọlù sí gbogbo àwọn ọmọ ogun NATO yẹn tí wọ́n wà ní Polonigan enclaves yẹn wọ́n á ṣe kíni wọ́n á rally round wọ́n á support ilẹ̀ Ukraine láti fight back láti gbójú náà wo orílẹ̀-èdè Russia ẹ má dẹ̀ gbàgbé Russia ò sínú NATO ṣe yẹn bọ̀ orílẹ̀-èdè Russia náà ní àwọn allies lẹ́nu àwọn allies orílẹ̀-èdè Russia láti rí orílẹ̀-èdè Iran àrí China àrí North Korea àdẹ̀rí Belarus àti àwọn orílẹ̀-èdè kan tó wà ní South America jẹ́ àwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n jẹ́ ọ̀tá ilẹ̀ America ní ẹkùn South Americans yẹn àwọn yẹn ní ilẹ̀ Russia mú gẹ́gẹ́ bí ally láti máa fún àwọn ìjọba ilẹ̀ America láti máa fún wọn ní wàhálà náà àti wá join NATO ó ti wá di ọ̀ràn sí ibẹ̀ torí pé orílẹ̀-èdè Germany wọ́n ní kì í ṣe pé orílẹ̀-èdè Ukraine á kàn join NATO nígbẹ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn kò ṣeé ṣe dẹ̀ ilẹ̀ Germany jẹ́ kó di mọ̀ pé kì í ṣe àsìkò tí wọ́n ń ja ogun lọ́wọ́ yìí ló yẹ kí orílẹ̀-èdè Ukraine kí wọ́n gbé proposal wá pé àwọn fẹ́ join NATO pé wọ́n ń jagun lọ́wọ́ tí ogun yẹn bá dáwọ́ dúró tàbí tí wọ́n bá parí ẹ̀ pé orílẹ̀-èdè Ukraine lè ṣe kíni ó lè propose pé òun fẹ́ join NATO tó pé tó wá fi lè make attempt láti join NATO yẹn tí wọ́n dẹ̀ gbà sínú NATO láti darapọ̀ mọ́ ó ṣeé ṣe kó di kíni kó di wàhálà now ọ̀nà wo lẹ́yìn rò pé orílẹ̀-èdè Ukraine lè gbà láti join NATO ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣúọ̀ wípé orílẹ̀-èdè Ukraine wọ́n lè join NATO now lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ilẹ̀ Russia wọ́n ṣe àwọn ìkọlù alágbára kan sí inú orílẹ̀-èdè Ukraine tó dẹ̀ serious gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ òfin tó dè wá lórí ètò yìí ó lójú àwọn kọ̀ọ̀kan tí a lè máa mẹ́nu sọ mí ní fẹ́ máa dárúkọ àwọn nǹkan jagun yẹn àní èdè òyìnbó ṣùgbọ́n ìkan tó wà tí ilẹ̀ Russia tó ń ṣe test lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyẹn tó burú gan torí pé orílẹ̀-èdè Russia sọ wípé àwọn ọmọ ìpínlẹ̀ America àti ilẹ̀ UK àti ilẹ̀ Germany àti àwọn Poland àwọn ní Estonia Latvia Finland Poland Lithuania gbogbo àwọn orílẹ̀-èdè yìí tó wà ní apá Europe yìí ṣé yẹn àwọn ará Eastern Europe yẹn gbogbo wọn ni wọ́n support orílẹ̀-èdè Ukraine torí pé orílẹ̀-èdè Ukraine wọn lágbára tó ilẹ̀ Russia and Russia
threat ní Russia jẹ́ fún gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n wà ní Eastern Europe yẹn threat ló jẹ́ so ìdí nìyẹn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n wà ní apá Eastern Europe wọ́n fi ṣe kí ni bí wọ́n fi lè báàkì wọn náà nǹkan jagun tí mo sọ yìí tílẹ̀ Russia ẹ̀sẹ̀ ṣe yìí wọ́n tún propose kan tó yẹ pé ṣe àwọn sọ fún yín pé tisa bomber 50 megaton ni ó dẹ̀ ju gbogbo àwọn nǹkan jagun àwọn nǹkan adúgbàmù tí wọ́n lò ní First World War àti Second War tí wọ́n bá pa gbogbo ẹ̀ pọ̀ ogun àkọ́kọ́ àti ogun ẹ̀kejì gbogbo nǹkan adúgbàmù tí wọ́n lò kò tí gbé ìwọ̀n 5 nínú ìwọ̀n 100 weapon kan tó fẹ́ ṣe wọ́n fẹ́ gbé lọ láti wọ́n fẹ́ gbé kúrò ní 50 megaton yẹn wọ́n tún fẹ́ ṣe nǹkan jagun tó yẹ pé ìyẹn máa ní á jẹ́ 100 megaton 100 megaton tí orílẹ̀-èdè Russia bá ṣe tán bá lórú nǹkan jagun mẹ́yẹn ó ṣe kó jẹ́ pé gbogbo Eastern Europe kó ṣe kíni kó parẹ́ kán má tiẹ̀ ṣe kíni kán má rí mọ́ so ìdí nìyẹn tí àjọ United Nations ló ṣe fi ń pariwo pé kí dẹ́ẹ̀dẹ́mẹ́ làwọn fún ilẹ̀ Russia ò ṣetán láti ju ọwọ́ agbára ẹ̀ sílẹ̀ torí pé ṣáájú ni àwọn àsọtẹ́lẹ̀ kan ti jáde máa ń sọ fún yín ṣáájú ọmọ orílẹ̀-èdè Bulgaria kan Baba Vangas ló ti predict wípé orílẹ̀-èdè Russia pé wọ́n máa bí ẹnìkan tó ń pè ní Vladimir Putin pé wọ́n máa gbé orílẹ̀-èdè Russia lọ sí ibi tó ga jù lágbàáyé pé kò sí orílẹ̀-èdè kankan tó máa dojúkọ orílẹ̀-èdè Russia náà àkọsílẹ̀ yẹn àti àsọtẹ́lẹ̀ yẹn ti wá sí ìmúṣẹ pẹ̀lú àwọn nǹkan jagun tí ilẹ̀ Russia tó ń build tó ń ṣe yìí ìkan tó ṣe dánwò yẹn lọ́jọ́ mẹ́ta yìí ìyẹn ní agbára ó tún fẹ́ ṣe ìmíì ilé tó fẹ́ ṣe ń sin yẹn ó ti ń ṣe lọ́gán 100 megaton ni tó bá ṣe tán kí ló fẹ́ fi ṣe for Christ sake kí ló fẹ́ fi ṣe so ìdí nìyẹn tí àjọ United Nations àti NATO fi ń pa pé dẹ́ẹ̀dẹ́ mẹ́la o ṣùgbọ́n ilẹ̀ Russia ń ṣe kínní láti fi dìtà orílẹ̀-èdè Amẹ́ríkà ká ní ilẹ̀ Russia ò ní agbára ni orílẹ̀-èdè Amẹ́ríkà ti dìde sí wọ́n ti dí pẹ̀lú wọn ká ní orílẹ̀-èdè Iran ò ní agbára ni ilẹ̀ Amẹ́ríkà ń ṣe kínní wọ́n ti jẹjú wọn ká ní ilẹ̀ North Korea ò ní agbára ni Amẹ́ríkà ti máa jẹjú wọn ṣùgbọ́n orílẹ̀-èdè tí wọ́n ní àwọn nǹkan jagun olóró bíi nuclear weapon lọ́wọ́ yìí wọ́n fi ń dìtà orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tí Amẹ́ríkà náà ṣe kínní tí Amẹ́ríkà tó ń dìtà wọn ṣùgbọ́n àgbékalẹ̀ NATO ní láti support ara wọn ṣùgbọ́n NATO wà ní Colonial enclaves wọ́n dẹ̀ ń sọ ìgbà tí orílẹ̀-èdè Russia máa fẹ́ lo nǹkan jagun yẹn ṣùgbọ́n ọwọ́ ti ń kún ilẹ̀ Russia ìdí nìyẹn tí adarí ilẹ̀ Russia fi lọ sí ilẹ̀ North Korea tó lọ gba àwọn ọmọ ogun tó tó nǹkan bí 13,000 láti wá ṣe kí ni láti wá back up láti wá support àwọn ológun tiẹ̀ ó dẹ̀ ń wá ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè láti wá join ẹni tó bá try fisa Russia sí irú ni bẹ́ẹ̀ yẹn ṣe kí wọ́n fún and iṣẹ́ tó dẹ̀ fi bẹ́ẹ̀ tó ṣí sílẹ̀ ní Russia sí ni pé kó wá darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun sọ pé àwọn orílẹ̀-èdè wọn ń lọ ṣùgbọ́n yẹn kọ́ la wá sọ bí kò ṣe wípé kí ni ọ̀nà àbáyọ ọ̀nà wo ni àsọtẹ́lẹ̀ Nostradamus prediction àti Baba Vangas kò fi ní wá sí ìmúṣẹ lórí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta nígbà tó ń fojú hàn pé àwọn akọni wọn ti ń palẹ̀ ogun orílẹ̀-èdè Russia sọ pé òun ti ní àwọn àfojúsùn kan òun ti ń ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ kí òun ti ń fojú sun àwọn bí nǹkan àwọn ibi tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Ukraine tí wọ́n kó àwọn nǹkan jagun wọn pamọ́ sí pé àwọn fáwọn rẹ ilẹ̀ Ukraine ó wà mẹ́ ṣùgbọ́n a ò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ ẹ má gbàgbé ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ oṣù díẹ̀ sẹ́yìn ní àdólóró kan ni wọ́n yìn láti inú orílẹ̀-èdè Ukraine sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Russia ṣùgbọ́n wọ́n ṣe yìn làwọn air defence iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Russia lódìde ló counter àwọn weapon yẹn ló ṣe kí ni ló bọ́m̀bẹ̀ dànù náà ibi tí nǹkan yẹn wá wà sí ibi tí àwọn èèyàn tí àwọn lámẹ̀tọ́ àwùjọ àwọn social analysts tí wọ́n fojú wò ní Colonial enclaves Colonial enclaves yẹn ibẹ̀ yẹn gangan ni ojú ìjà torí pé Colonial enclaves nǹkan bíi 800 miles ni 800 miles ní Colonial enclaves wà sí orílẹ̀-èdè Russia ibẹ̀ jẹ́ ní àwọn ọmọ ogun NATO ibẹ̀ yẹn ni wọ́n ṣe kí ni ibẹ̀ yẹn ni wọ́n kóra wọn jọ sí kí ló dé à ń fa wàhálà ni wípé ilẹ̀ Russia wọn ní enough supporter tó ń support wọn àwọn orílẹ̀ tó ń support wọn lórílẹ̀-èdè China ń support orílẹ̀-èdè Russia torí pé àwọn European Union àwọn European nations kan wọ́n ti ṣèpàdé wọ́n ti gbé sanctions lé wọn lórí orílẹ̀-èdè Russia àtàwọn ẹkùn Asia ló ń bá orílẹ̀-èdè Russia ra nǹkan ogun yẹn dẹ̀ lé débi wípé láàrin ọdún kan àárẹ̀ àwọn ọmọ ogun ẹ̀ tó tó nǹkan bí 270,000 tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Ukraine tó ṣe kí ni tí wọ́n yẹ̀ wọ́n ní bure tí wọ́n mú wọn kó orílẹ̀ àti bẹ́ẹ̀ lọ. tábà wo Colonial enclaves yẹn orílẹ̀-èdè Lithuania àti Poland
ọ̀dọ̀ wọn ló ṣe kíni ọ̀dọ̀ wọn ló fì sí. And Lithuania àti Poland yìí ally ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n tún máa jẹ́ ọmọ ẹgbẹ́ NATO. So àwọn orílẹ̀-èdè yìí ní ilẹ̀ Amẹ́ríkà ń lò àti ilẹ̀ Canada wọ́n fún Amẹ́ríkà àwọn UK fún ẹgbẹ́ NATO ní airspace wọ́n fún wọn lójú omi wọ́n fún wọn lórí ilẹ̀ wọn àti bẹ́ẹ̀ lọ ilé tí kò tẹ́ orílẹ̀-èdè Russia lọ́rùn. Ìdí nìyẹn tí orílẹ̀-èdè Russia náà fi ń lo ilẹ̀ Belarus náà súnmọ́ orílẹ̀-èdè Poland àti Lithuania. So yẹyin ibẹ̀ ni ilẹ̀ Russia náà deploy àwọn nǹkan jagun alágbára ẹ̀ torí pé ààrẹ tó wà ní ilẹ̀ Belarus ìyẹn Lukashenko ally orílẹ̀-èdè Russia ni. So nǹkan tó yẹ kí nìyẹn lé nìyẹn. Kò lẹ́ni grand enclaves yẹn ibẹ̀ yẹn gangan ni ojú ìjà tí ó ṣe ṣe kí wàhálà yẹn kó ti ṣe ibẹ̀ náà pàtẹ ìjà sí. Kò lẹ́ni grand enclaves tí à ń sọ yìí 40 miles ni sí orílẹ̀-èdè Ukraine àti bẹ́ẹ̀ lọ ibẹ̀ ni àwọn ọmọ ogun yẹn ni wọ́n gádà ara wọn jọ sí àwọn tó dẹ̀ ní àdúgbò yẹn ní Estonia, Latvia, Lithuania àti Poland àwọn ni wọ́n nílẹ̀ yẹn. So wọ́n ní láti dáàbòbò torí ẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà náà fi ṣe kíni ilẹ̀ Amẹ́ríkà náà fi ń dáàbòbò wọn torí pé olóní grand enclaves yẹn àwọn ally Amẹ́ríkà ló ní ibẹ̀. So yẹn ṣùgbọ́n ilẹ̀ Russia ò fẹ́ kí wọ́n lo ibẹ̀ yẹn. Russia believe pé colonial grand enclaves yẹn àti ibẹ̀ ni wọ́n ti lè máa launch attack sí òun torí ẹ̀ ní o fi deploy Iskander ballistic care tó worth nǹkan bí $3 million over $3 million ló fi deploy lọ sí ilẹ̀ Belarus pé kán máa fi deter àwọn Lithuania, Latvia àti Estonia àti Poland àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo nǹkan tí ó máa padà ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ní oṣù kìíní ọdún 2025 tí ààrẹ tó yẹn ṣèdìbò yàn ní ilẹ̀ Amẹ́ríkà ìyẹn Donald Trump torí pé ọ̀rẹ́ ni Donald Trump àti ààrẹ Vladimir Putin pàdé ni wọ́n á lè ní wọ́n débi pé gba coronavirus gan ilẹ̀ Amẹ́ríkà àbí sílẹ̀ ìkànnù àméjì bóyá ilẹ̀ Amẹ́ríkà ló fi nǹkan tí wọ́n fi àwọn ẹ̀rọ tí wọ́n lè lò láti fi kọjú ìjà sí coronavirus wọ́n fi ṣọwọ́ sí ilẹ̀ Russia gbà yẹn èyí tó túmọ̀ sí pé ọ̀rẹ́ ni ààrẹ Vladimir Putin àti Donald Trump nígbà tí wọ́n ti wọlé báyìí ẹ jẹ́ ká máa wọgbọ́n tí Donald Trump máa dá sí láti dá ogun yẹn dúró. Ṣùgbọ́n ilẹ̀ Ukraine fẹ́ di ọmọ ẹgbẹ́ NATO tó bá ti di ọmọ ẹgbẹ́ NATO báyìí ẹ mọ̀ ilẹ̀ Amẹ́ríkà asọ̀túnṣòsì mọ́ bàbí kan jẹ́ ni wọ́n ètò ìṣèjọba tó kù wà lórí àlééfà ńsìn ìyẹn ìṣèjọba Joe Biden àti Kamala Harris àwọn ò fẹ́ sọ̀pọ́tì wọn dàbí alára wọn ò fẹ́ kó nǹkan jagun sílẹ̀ torí káwọn ọ̀rọ̀ àdúgbò bá dìbò wọn náà ìgbà tí wọ́n ti dìbò lọ́sìn báyìí tí Democrat ti lù sí ètò ìdìbò yẹn ẹ gbàgbé pé lẹ́yìn ọ̀sẹ̀ kẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ sí pé kí ilẹ̀ Ukraine máa lo ATCAM náà ẹgbẹ́ òṣèlú tó ń bọ̀ níléeṣẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ń sìn àwọn Republican àwọn yẹn jagunjagun ni wọ́n ṣe yẹn ṣùgbọ́n ẹni tó jẹ́ ààrẹ wọn ọ̀rẹ́ ló jẹ́ sí Vladimir Putin. So gbogbo ẹ̀ ṣáà jẹ́ bí ó ṣe jẹ́ pàtàkì ibẹ̀ ni wípé ǹjẹ́ orílẹ̀-èdè Ukraine tó máa rí NATO yẹn join mo máa join NATO mi ò join NATO ló digun yẹn torí pé ilẹ̀ Russia kò fẹ́ kí Ukraine join NATO tó bá ti join NATO àwọn ọmọ ogun NATO yẹn wọ́n máa súnmọ́ ilẹ̀ Russia Amẹ́ríkà ló dẹ̀ ń lídìí àwọn NATO yẹn àti ilẹ̀ Germany àwọn ìjẹ́rìí ọ̀tá orílẹ̀-èdè Russia ni wọ́n àti bẹ́ẹ̀ lọ síwájú sí tí ẹ bá gbàgbé láwọn àkókò kan ilẹ̀ Amẹ́ríkà tó gbé ilẹ̀ Ukraine tó gbé wọn pọ̀ lọ́jọ́ tèmi òun náà lè gbárù ẹ̀ ṣe yín ara àwùjáre orílẹ̀-èdè Russia ni pé ilẹ̀ Amẹ́ríkà nǹkan tí ó fi ń lọ ilẹ̀ Russia kò dáa tó ilẹ̀ Amẹ́ríkà yẹn ilẹ̀ Russia fi ẹ̀sùn kan ilẹ̀ Amẹ́ríkà torí pé ìgbà tí ilẹ̀ Russia tí ó lọ sí Cuba tí ó lọ ń ṣe nǹkan jagun fún àwọn ará Cuba tí wọ́n fẹ́ máa ṣe bóyá bí àwọn weapon lágbára tó lè rin ọ̀pọ̀lọpọ̀ kìlómítà tẹ́ẹ̀bàdẹ́gbàgbé 90 miles ní Cuba sí ilẹ̀ Amẹ́ríkà ìjọba ilẹ̀ Amẹ́ríkà gbà yẹn wọ́n yarí pé àwọn olè gbà kí ilẹ̀ Russia wá sí inú ibẹ̀yẹn láti wá máa ṣe kíni láti wá kọ́ àsìn láti wá máa kọ́ àwọn nǹkan jagun síbẹ̀ wọ́n lé ilẹ̀ Russia kú ibẹ̀yẹn wọ́n dẹ̀ vacate now ilẹ̀ Amẹ́ríkà yẹn náà ló wá ń bá kí orílẹ̀-èdè Ukraine lọ́jọ́ tòní pé kí ilẹ̀ Ukraine kó ní nǹkan jagun tiẹ̀ tí ilẹ̀ Ukraine bá ní nǹkan jagun ta ló fẹ́ fi dojúkọ bí ó ṣe orílẹ̀-èdè Russia torí pé Russia threat ni Russia jẹ́ fáwọn tó wà ń bẹ̀ yẹn ìdíjẹ́ nìyẹn tí gbogbo àwọn orílẹ̀-èdè tó kù à ń bẹ̀ yẹn tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń support Ukraine torí pé tí ilẹ̀ Russia bá fi lè padà win ogun yẹn bóyá tó destroy orílẹ̀-èdè Ukraine ṣùgbọ́n tí àjọ United Nations àti NATO tí wọ́n rí kankan sí tó bá ti kó ń bẹ̀ yẹn á bọ́ sí Poland á bọ́ sí Estonia á bọ́ sí Latvia àti bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ láti
Swaliki Gap yẹn tàbí láti Swaliki Gap or Kaliningrad enclaves yẹn àwọn orílẹ̀-èdè tó wà níbẹ̀ ní Estonia àti Latvia àti Lithuania àti Finland àti Poland gbogbo àwọn orílẹ̀-èdè yẹn ní orílẹ̀-èdè Russia máa ṣe kíni ló máa jẹ wọ́n ló máa ṣe ìkọlù tó serious wọn so ìdí nìyẹn tí ilẹ̀ Amẹ́ríkà náà fi ń dúró síbẹ̀ yẹn pé ẹ̀yin náà dúró síbẹ̀ ẹ má gbà fún orílẹ̀-èdè Russia náà ilẹ̀ Estonia Latvia Lithuania Finland and Poland wọ́n ń dìtà ilẹ̀ Russia pẹ̀lú àwọn nǹkan jagun tó wà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ológun tó dúró sí Kaliningrad enclaves yẹn so ìdí nìyẹn tí ilẹ̀ Russia kò fi jìnnà síbẹ̀ yẹn ilẹ̀ Russia ń polisi wọn àwọn náà ń polisi ilẹ̀ Russia náà nígbà tí wọ́n ti wá fún ilẹ̀ Ukraine ní àwọn nǹkan jagun tó lágbára ń ṣe ẹ̀ nígbà pé ààrẹ Vladimir Putin sọ wípé nǹkan jagun tó máa fún wọn òun náà máa lo irú nǹkan jagun yẹn tó serious tí a lè lé tiwọn yẹn náà bá so oní tó ń tọkùn sí pé ogun yẹn ti ń ṣe kí ni ogun yẹn ti ń gara sí àwọn nǹkan tí wọ́n lò bẹ́ẹ̀ ti ń close ó ti ń move pé ó ti ń súnmọ́ kí wọ́n lo nuclear weapon ṣùgbọ́n àdúrà wa ni pé egun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ìṣẹ̀tà bá ń gbàdúrà ṣé àsọtẹ́lẹ̀ ní bíbélì tó sọ pé orílẹ̀-èdè a máa dé sí orílẹ̀-èdè ilẹ̀ ọba sí ilẹ̀ ọba ìyẹn àtàjà kálẹ̀ àrùn á wà ní gbogbo ṣé àkọsílẹ̀ ní bíbélì yẹn tàbí àwọn ti Korea yẹn nípa àgbéǹde àlèkèámọ̀ yẹn oríṣiríṣi àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ṣáájú kí ìgbà ìkẹyìn tó dé ṣé kò ní wá sí ìmúṣẹ mọ́ ni àfàìmọ̀ kí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta má ṣẹlẹ̀ tí orílẹ̀-èdè Russia bá ń tẹ̀síwájú láti máa hí ti ilẹ̀ Ukraine pẹ̀lú àwọn nǹkan jagun alágbára so ẹ̀yin ará alẹ́ níbi láti máa dáa lórí lórí ètò yín ètò wa òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week abala foreign policy tàbí international relations mo kí n lórúkọ lóòótọ́ ètò yìí Ọlákúnlé Fásùgbà orúkọ tèmi ní Anthony Adéwálé Adégbáyé ẹ máa bá wa kàn sí ojú òpó takun YouTube Yorùbá Gidi TV ẹ bá wa like ẹ bá wa share ẹ dáadáa kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí ẹ kẹ́ẹ̀dẹ̀ máa ní àǹfààní láti máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí a ti ṣe kíni tí a ti ṣe àgbékalẹ̀ títí láti àtúntò máa pàdé lórí ètò yìí èmi Anthony Adéwálé Adégbáyé mo ń dágbére fún pé ká tó fi lè pàdé láṣẹ Ọlọ́run ire o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV.